ìwọ lọ́gbàgbà tí ń gbà láìlára. Gbanigbani ni ọ́ ò tí ń gbẹni tí ò lẹ́nìkan. Dákun wá gbà wá ní Nàìjíríà, ìlú tó ń sọ fún wàrà tóyin. Wàrà ti tán, bẹ́ẹ̀ ni oyin sì ti lọ. Ọmọ ẹlẹ́ran wá ń tegun, ọmọ aláṣọ wá ń wá kìsà. Boko Haram ò járí mú mi, Fúlàní herdsmen ò jáyọ̀ sí mi. Àwọn ajínigbé, àwọn agbénipa, àwọn kan tó ń jíni ní pátá. Security ti forí ṣọpọ́n, education ti polúkúrúmuṣu. Àwọn graduate wọn ò ríṣẹ́, iṣẹ́ ọ̀kadà ni wọ́n yàn láàyò. Ọ̀rọ̀ ajé orílẹ̀-èdè yìí ò lọ déédéé. Epo petrol ò ṣe é fẹnu sọ. Gbogbo nǹkan gbọ́ lórí o. Ọmọ ṣó yóò sì ọmọ ṣó ti jẹun. Ìbẹ̀rù bojo la fi ń rìn ní Nàìjíríà. Mo ní Ọlọ́run, mo ní Ọlọ́run. Ìwọ lọ́gbàgbà tí ń gbà láìlára. Dákun má wò wá níran, kí ni solution sọ̀rọ̀ Nàìjíríà.